wa la ó dàgbà. La ó dàgbà o. Gbogbo wa 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 la ó dàgbà o. Ẹ jẹ́ ká gbàdúrà káwa náà dàgbà o. Ká tó rò lọ ká tó yí èrè pọn. Ká dàgbà àdàkà má dàgbà ìyá o. Àgbà ló mọ̀ gbà. Àwọn náà máa wo wọ́n sì mọ kòkò bàbá ìṣàṣù bàbá wà lókè kálálàáfíà o pẹ̀lú inú dídùn ká wà lómìnira ká má fojú sunkún àwọn ọmọ wa o. How good and how blessed it would be for you and I to see our state of unity. Oh Jah, grant us the grace. Oh Dara, for you and I to see that age. Gbogbo wa la ó dàgbà o. 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 Ẹ jẹ́ ká kọ́nsídà ipò àwọn àgbà o. Àmọ̀fẹ́yìn ló ń dà púpọ̀ ṣùgbọ́n ká máa rántí ká lè lẹ́mìí kíkún fẹ́ẹ́ yẹ ló yẹ yìí. Àgbà ló lọ́gbọ́n àwọn náà mòye wọ́n sì lọ́rọ̀ nípò nínú ẹbí gbogbo àwọn náà ń dìde mu àwọn náà ń dìde mu. Ilé ayé dùn Èdùmàrè fún wa ní mọ̀nì kárówó ló gbà kátágbà wọn ṣe. How true and very untold. Ọmọdé Lolorin. Àwọn àgbà ló nìtàn. Ọmọdé Lolorin. Àwọn àgbà ló nìtàn. Tọmọdé bá kọyín àná. Àwọn àgbà fi tàn balẹ̀. Ọya, orúkọ yín lẹ́yọ kọ̀ọ̀kan. Orúkọ yín. Orúkọ mi ni Akínọlá Ayọ̀mídé. Orúkọ tèmi ní Gbádégẹ̀ Jùmọ̀fúsọ. Orúkọ mi ni Akínọlá Tóyìn. Orúkọ mi ni Adégòkè Bright. Orúkọ mi ni Adémọ́lá Susan. Orúkọ mi ni Ọláì Precious. Orúkọ mi ni Ismail Mustapha. Orúkọ mi ni Yọlá Emmanuel. Orúkọ mi ni Salaudeen Ilyas. Orúkọ mi ni Anífowóṣe Sàríàt. Orúkọ mi ni Adébádé Deborah. Orúkọ mi ni Olúwadámiláre Blessing. Orúkọ mi ni Àjàgbé Emmanuel. Orúkọ mi ni Awolọlá Lydia. Orúkọ mi ni Ọ̀jẹ̀lábí Gladys. Ọmọdé Lolorin. Àwọn àgbà ló nìtàn. Ọmọdé Lolorin. Àwọn àgbà ló nìtàn. Tọmọdé bá kọyín àná. Àwọn àgbà fi tàn balẹ̀. Orí ètò Ọmọdé Lolorin àwọn àgbà ló nìtàn. Òun ni a tún ti dé báyìí níbẹ̀ lẹ já sí níbi gbogbo ibi tẹ́ bá ti láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa wò wá. Lórúkọ àwọn ọ̀gá wa ní ìkànnì yìí ni mò ń kí yín wípé ẹ tún kó àmójúbà ètò àwa ọmọ kéékèèké. Lórúkọ bàbá wa Sọjí Àjíbádé tí wọ́n jẹ́ ọ̀gá àgbà tó di ìkànnì tá a wà yìí mú. Lórúkọ ọ̀gá tó ń rí sí ètò tó ń jáde ní ìkànnì yìí Yẹmí Oyèlékè. Lórúkọ amójú ẹ̀rọ Kúnlé àti amójú ẹ̀rọ Paul. Lórúkọ àwọn ẹlẹ́ṣọ́ ààbò wa tí wọ́n wà lẹ́nu ìloro. Abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ ní orúkọ mi tí mo jẹ́ atọ́kùn ètò Ọmọdé Lolorin àwọn àgbà ló nìtàn. Ọmọdé Lolorin. Àwọn àgbà ló nìtàn. Ọmọdé Lolorin. Àwọn àgbà ló nìtàn. Tọmọdé bá kọyín àná. Àwọn àgbà fi tàn balẹ̀. Gbogbo wa la ó dàgbà o. 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 Ẹ jẹ́ ká gbàdúrà káwa náà dàgbà o. Ká tó rò lọ ká tó yí èrè pọn. Ká dàgbà àdàkà má dàgbà ìyá o. Àgbà ló mọ̀ gbà àwọn náà máa wo wọ́n sì mọ kòkò bàbá ìṣàṣù bàbá wà lókè kálálàáfíà o pẹ̀lú inú dídùn ká wà lómìnira ká má fojú sunkún àwọn ọmọ wa o. How good and how blessed it would be for you and I to see
the our state of unity. Oh Jah, grant us the grace. ẹ kú kalẹ̀ níbi gbogbo ibikíbi tẹ́tí láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa láti máa wò wá káàkiri orílẹ̀-èdè àgbáyé. ẹ̀yin náà lọ sójú òpó ayélujára kẹ́ẹ̀tẹ̀ shipit 9.1 FM ẹ máa wò wá kètèkètè nílé bẹ́ẹ̀ ni sì ni ẹ sì tún lè rí wa wò ní ojú òpó abẹ́rẹ́kéré show. ẹ jẹ́ kájọ máa wòra wa. ètò ọmọdé lólórin àwọn Àgbàlónìtàn ló ń lọ lórí ẹ̀rọ agbàgbé lọ́wọ́lọ́wọ́. ọmọdé lólórin àwọn Àgbàlónìtàn. ọmọdé lólórin àwọn Àgbàlónìtàn. tọmọdé bá kọyín àná. àwọn Àgbàlónìtàn balẹ̀. kí ni ìtàndòwe tẹ́ ẹ mú wá fún àwọn ẹlẹgbẹ́ yín fún títí ìrọ̀lẹ́ òní. ìran tí a fọ́jú rí ìran tí a fọ́jú rí mọ́ kí ojú rẹ̀ tó fọ́. kí lẹ pè é o. ìran tí a fọ́jú rí mọ́ kí ojú rẹ̀ tó fọ́. kí lẹ pè é o. ìran tí a fọ́jú rí mọ́ kí ojú rẹ̀ tó fọ́. ta ni ó sọ fún wa dáadáa o. Emmanueli. ìran tí a fọ́jú rí kí ojú rẹ̀ tó fọ́ lórí mọ́. ẹ pàtẹ́wọ́ fún un. ń gbọ́ àtẹ́wọ́ yín o. ìran tí a fọ́jú rí kí ojú rẹ̀ tó fọ́ lórí mọ́ òun ni ìtàndòwe fún títí ìrọ̀lẹ́ òní. àwọn ọmọ kéékèèké wọ́n ti wà níkàlẹ̀ láti gbọ́ ètò wọn bẹ́ẹ̀ sì ni mo mọ̀ ó dá mi lójú wípé àwọn àgbà àwọn náà ti wà ní ìdí ẹ̀rọ asọ̀rọ̀gbèsì wọn láti gbọ́ ètò àwọn ọmọ wọn. ẹ̀yin àgbà ẹ̀yin lẹ́nìtàn àwọn ọmọ kéékèèké àwa la lórin àwa tá a lórin yìí àwa náà la ní ètò yìí. àwọn àgbà àwọn náà sì bá wa fọwọ́ sí wípé àwọn yọ̀ǹda ètò ọmọdé lólórin àwọn yọ̀ǹda ẹ̀ fún àwọn ọmọ àwọn. ṣùgbọ́n kò sí bá a ṣe sọ̀rọ̀ táwa yọwọ́ àwọn àgbà kò níbẹ̀. ọ̀yá ẹ pàtẹ́wọ́ fún àwọn òbí wa ńlé o. ẹ pàtẹ́wọ́ fún àwọn òbí wa o. ẹ pàtẹ́wọ́ fún àwọn bàbá wa o. àtẹ́wọ́ àwọn ìyá wa dà o. àtẹ́wọ́ olùdásílẹ̀ ìkànnì yìí dà o. àtẹ́wọ́ ọ̀gá wa bàbá Ajíbádé àtẹ́wọ́ wọn dà o. àtẹ́wọ́ Yẹmí Oyèlékè àtẹ́wọ́ rẹ̀ dà o. àtẹ́wọ́ ẹnjìnìà Kúnlé dà o. àtẹ́wọ́ ẹnjìnìà Paul dà o. àtẹ́wọ́ àwọn bàbá ọdẹ wa dà o. ó yá ẹ pàtẹ́wọ́ fúnra yín. ta ló tún kù tá pàtẹ́wọ́ fún. ẹ yá ẹ pàtẹ́wọ́ o. gbogbo wa la ó dàgbà o. gbogbo wa la ó dàgbà o. gbogbo wa la ó dàgbà o. ẹ jẹ́ ká gbàdúrà káwa náà dàgbà o. ká tó ròwe lọ ká tó yí èrè fọn. ká dàgbà àdàkà má dàgbà ìyá o. àgbà ló mọ̀ gbà àwọn náà máa wo wọ́n sì mọ kòkò bàbá yìí ṣáàṣù bàbá wà lókè lálàáfíà o. pẹ̀lú inú dídùn ká wà lómìnira. ọmọdé lólórin. àwọn Àgbàlónìtàn. ọmọdé lólórin. àwọn Àgbàlónìtàn. tọmọdé bá kọyín àná. àwọn Àgbàlónìtàn balẹ̀. tó a ti wà lórí ètò ọmọdé lólórin àwọn Àgbàlónìtàn báyìí onílé iṣẹ́ ńláńlá olókoòwò kéékèèké ẹ máa gbé ìkéde àti ìpolówó ọjà yín bọ̀ wá sí orí ètò ọmọdé lólórin àwọn Àgbàlónìtàn. ètò tí gbogbo àwọn èèyàn ń gbọ́ ni o. àwọn ọmọ ti wà níkàlẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti wà ní ìdí ẹ̀rọ asọ̀rọ̀gbèsì wọn láti kọ́ ọgbọ́n kan tàbí èkejì lórí ètò ọmọdé lólórin àwọn Àgbàlónìtàn. ìtọ́dòwe wa tòní òun ni a pè ní ìran tí a fọ́jú rí kí ojú rẹ̀ tó fọ́ lórí mọ́ ní ìgbà kan. ìgbà kan lọ ìgbà kan bọ̀ ìgbà tí olóyè ayé gbó. ọ̀dọ́mọdékùnrin kan ó ń gbé nínú ìlú kan nítòsí ìlú Iléṣà ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. nígbà tí à ń wí yìí ọ̀dọ́mọdékùnrin yìí ó jẹ́ afọ́jú. kí ni mo pè é? afọ́jú. àwọn wo ni afọ́jú? ẹni tí ò ríran. ẹni tí ò ríran. kọ́lọ́run kó fún gbogbo àwọn tí àìlera wọn tó kù díẹ̀ káàtó kí Ọlọ́run kó fún wọn ní àlàáfíà o. àmín o.
ọmọdékùnrin tí a ń wí yìí ó jẹ́ afọ́jú ó sì lọ sí ọ̀dọ̀ oníṣègùn ó tọ̀ oníṣègùn lọ. àwọn wo lo oníṣègùn? àwọn babaláwo, àwọn tí wọ́n máa ń pawọ́dà, tí wọ́n máa ń tọ́jú àwọn ènìyàn lọ́nà títí ìbílẹ̀, àwọn ni oníṣègùn. ó lọ sọ́dọ̀ oníṣègùn yìí, oníṣègùn sì sọ fún wípé pẹ̀lú àṣẹ Ọlọ́run ojú rẹ̀ yóò là yóò sì ríran, ṣùgbọ́n ó nílò àwọn nǹkan kan. kí ni nǹkan tó nílò? oníṣègùn sọ wípé ó nílò owó, yóò tọ́jú owó yìí àwọn ò fi ra àwọn nǹkan kan láti fi pèsè àwọn ètùtù. bẹ́ẹ̀ ni ó sì tún nílò àkùkọ adìrẹ. kí ni babaláwo sọ pé ó nílò? owó àti àkùkọ adìrẹ ni ó nílò. ṣùgbọ́n ọmọdékùnrin yìí ó kó ohun ẹbọ àti ohun ètùtù ó kó lọ sí ọ̀dọ̀ babaláwo yìí, ọ̀dọ̀ oníṣègùn yìí ó kó lọ sí ọ̀dọ̀ rẹ̀. babaláwo wá júwe ìdí igi ìrókò kan fún un wípé kó kó gbogbo nǹkan ètùtù yìí, pàápàá jùlọ adìrẹ, kó mú adìrẹ yìí, ó gbé adìrẹ fún ọmọdékùnrin yìí, ó sì sọ yìí pé kó mú lọ sí ìdí igi ìrókò kan tó wà ní àdúgbò báyìí. ní ọmọdékùnrin yìí ó bá mú àkùkọ adìrẹ yìí lọ́wọ́ pẹ̀lú ìgbìyànjú, ó sà ń lọ ó ń lọ láti lọ fi sí ìdí igi ìrókò níbi tí bàbá oníṣègùn tó júwe fún. ọmọdé Lolorin. Àwọn Agbalonitan. gbogbo wa la ó dàgbà o. 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 ẹ jẹ́ ká gbàdúrà káwa náà dàgbà o. ká tó ròwé lọ ká tó yí èrè fọn. ká dàgbà àdàkà má dàgbà ìyá o. àgbà ló mọ̀ gbà àwọn náà máa wo wọ́n sì mọ kòkò bàbá yìí ṣáàṣù bàbá wà lókè lálàáfíà o. pẹ̀lú inú dídùn ká wà lómìnira ká má fojú sunkún àwọn ọmọ wa o. how good and how blessed it would be for you and I to see our state of unity. Oh Jah, grant us the grace. Oh Dara, for you and I to see that age. Oya o, gbogbo wa la ó dàgbà o. ọmọdé Lolorin. Àwọn Agbalonitan. níbo la bá ìtàndòwe tòní, níbo la bá a dé? Deborah. níbi tí bàbá ti sọ pé kó o máa lọ sí inú igbó pé kó lọ fi sí ìdí ìrókò. ṣé ibẹ̀ la bá a dé? rárá. ta ni ó sọ ibi tá a bá dé fún wa? ọkàn rẹ̀ ò sí ń bí. Emmanuel. níbi tí oníṣègùn ti sọ pé kó lọ gbé ètùtù. ṣé ń bẹ̀ la bá a dé? Gladys. níbi títí lọ gbé ẹbọ sí ibi igi ìrókò. ẹbọ wo? ètùtù tó ṣe. ṣé ó gbà á? kò gbà. Elias. ní ibi tí ó ti ń lọ tí babaláwo ti fún ní àdìrẹ kó lọ gbé sí ibi ìdí ìrókò ní agbègbè kan. ṣó gbà á dáadáa? kò gbà dáadáa. ta ni ó sọ fún wa dáadáa? Emmanuel. ibi títí ń lọ tó fẹ́ lọ gbé àkùkọ sí ìdí igi ìrókò kan. ṣó gbà á Lydia? kò gbà. ó yá sọ fún wa. níbi tí ó ti pàdé bàbá kan. kí ni kí n ṣe fún yín? àtẹwọ́ kan. kí ni kí n ṣe fún yín? ọ̀ya Precious níbo la sọ dé? ọ̀ya mo fèrè yín ẹsẹ̀ kùn ẹsẹ̀ kùn Sáríà ọ̀ya ń bọ̀ la bá dé? níbi tí babaláwo ti sọ pé níbi tí babaláwo ti fún ní. ẹsẹ̀ kùn níbi tá a bá dé ta ní nẹwọ́? Lydia.
ṣé bó ti sọ lẹ́ẹ̀kan ò gbà á. Ìwọ tó náwó tó fi kíní sétí ọyá dìde kárójú ẹ̀ dáadáa. Ọyá sọ fún wa. Ibi tí babaláwo ti júwe ibi tá a lọ gbé ètùtù sí. Níbi ìdí igi ìrókò. Níbi ẹsẹ̀ kùn. Níbi tá a bá dé nìyẹn pé ibi tó ti ń lọ ó ń lọ ó ń lọ ó ń lọ la fi gbé orin sókè. Ọyẹ pàtẹ́wọ́ o. Ó ń lọ o. Ọmọdékùnrin yìí ó ń lọ. Ṣùgbọ́n nígbà tó kù sáátá ó kù díẹ̀ tí ó dé ìdí igi ìrókò yìí ó bá pàdé bàbá arúgbó kan. Bàbá arúgbó yìí wá sọ fún un pé níbo ló ń lọ àti pé àkókò àdìrẹ ló mú lọ́wọ́ yìí mú àkókò àdìrẹ ọwọ́ rẹ wá. Ni ọmọdékùnrin yìí ó bá fún bàbá arúgbó yìí ó fún ní àkókò àdìrẹ. Ó gbé àkókò àdìrẹ ọwọ́ rẹ̀ ó gbé fún un. Bó ṣe gbé fún báyìí ṣe é gbàgbé wípé ọmọdékùnrin yìí afọ́jú ni o. Bó ṣe gbé àkókò àdìrẹ ọwọ́ rẹ̀ fún báyìí bẹ́ẹ̀ ni ojú rẹ̀ bá là ọba rìnà. Bó ṣe padà sí ilé nù ó padà sí ilé rẹ̀. Ìgbà tí ó ń lọ sílé ó kù díẹ̀ kó tún délé ó bá tún pàdé ọmọ kékeré kan. Ó bá ní ẹ̀gbọ́n àkókò tẹ́ ẹ mú lọ́wọ́ lẹ́ẹ̀kan níbo ni àkókò ń wà. Ó ní bàbá arúgbó kan ni mo pàdé. Bàbá arúgbó yìí sì sọ pé kí n mú àkókò àdìrẹ wá. Ó sì ti gba àkókò àdìrẹ yìí ó ti gbà á ní ọwọ́ mi. Ọmọ yìí bá ní báyìí lẹ gọ̀ tó ẹ mọ̀yàn rí ẹ sì gbé àkókò àdìrẹ ọwọ́ yín fún. Ẹ má lọ gba àkókò ọwọ́ tẹ gbé fún ẹ má lọ gbà á padà. Ní ọmọdékùnrin yìí ó bá tún padà sí ọ̀dọ̀ bàbá yìí pé àkókò tí ẹ gbà lọ́wọ́ mi lẹ́ẹ̀kan òun ẹ bá mu. Bàbá arúgbó yìí wá bi léèrè yìí pé ṣé o dá àkókò àdìrẹ tí mo gbà lọ́wọ́ rẹ̀ ṣó o dá mọ̀. Ó ní òun dá mọ̀. Ṣó o dá mọ̀. Ó lóun dá mọ̀. Bàbá bá wọlé ó bá mú àkókò kan ó bá gbé fún un. Ó bá ní òun ní ṣé àkókò àdìrẹ tiẹ̀ ní àbí kì í ṣòun. Ó lóun ní. Bàbá yìí ní wò ó dáadáa o. Ó ní òun ní. Wò ó dáadáa o. Ó lóun ní. Wò ó dáadáa o. Ó lóun ní. Bó ṣe tẹ́wọ́ gba àkókò àdìrẹ padà báyìí bójú rẹ̀ ṣe fọ́ padà ni ò bá tún rìnà mọ́. Níbi tí ìtàn dòwe wa tòní níbi tó mọ rèé o ẹ máa ronú sí i. Ọmọdé ló lórin. Àwọn àgbà ló ní tàn. Gbogbo wa la ó dàgbà o. 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 Eré yá o. Eré àgbà o. Eré àgbà ijó yá o. Ijó àgbà o. Ijó àgbà o. Olóyè mọ́mọ́ a ó dàgbà o. A ó dàgbà o. Gbogbo wa la ó dàgbà o. A ó dàgbà o. Gbogbo wa la ó dàgbà o. A ó dàgbà o. Gbogbo wa la ó dàgbà o. Gbogbo wa la ó dàgbà o. Ọmọdé ló lórin. Àwọn àgbà ló ní tàn. Ọmọdé ló lórin. Àwọn àgbà ló ní tàn. Tọmọdé bá kọyín àná. Àwọn àgbà ó fi tàn balẹ̀. A ti wà ní abala fa ọgbọ́n yọ báyìí láti inú yàrá agbára. Ọya orúkọ yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan kẹ́sì máa sọ ọgbọ́n tó kọ́ yín ọgbọ́n tó kọ́ wa. Ọya o láti gbọ́lá ní ká ti bẹ̀rẹ̀. Orúkọ mi ni Akẹ́lá. Sọ̀rọ̀. Ọya ká bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Emmanuel. Ọya Orúkọ mi ni Yọlá Emmanuel. gbóhùn sókè àgbọ̀ o. Orúkọ mi ni Yọlá Emmanuel. Ó kọ́ ọgbọ́n orí máa ń wọ́ ti olóore. Ṣé ta ló ṣoore ń bi ìtàndòwe yìí? Emmanuel Sá ta ló ṣoore níbi ìtàndòwe yìí? ẹni afọ́jú tó pàdé bàbá arúgbó. Ó ṣoore ni àbí? Mo ló ṣoore. Àtẹ́wọ́ kan àtẹ́wọ́ kan àtẹ́wọ́ kan. Orúkọ mi ni Ismail Mustapha. A gbọ́ nǹkan tó ń wí o. Orúkọ mi ni Ismail Mustapha. Ọkọ àgbẹ̀ ká máa gbọ́ràn. Ká máa gbọ́ràn. Ta ló gbọ́ràn?
tàbí pé ta ni ò gbọ́ràn níbi ìtàndòwe yìí afọ́jú ni ìgbọ́ràn. kò gbọ́ràn ẹ pàtẹ́wọ́ fún un. Orúkọ mi ni Aláìprecious. Ó kọ́ wa ká máa ronú jinlẹ̀ ká tó máa ṣe nǹkan. ta ni ò ronú jinlẹ̀ tó fi ṣe nǹkan bí ìtàndòwe yìí. Ọmọ tó afọ́jú. Afọ́jú. afọ́jú yẹn kò ronú jinlẹ̀ àbí ẹ pàtẹ́wọ́ fún un. Orúkọ mi ni Adémọ́lá Sudan. Ó kọ́ wa pé ká máa jíṣẹ́ tí wọ́n bá rán wa. ká máa jẹ́ iṣẹ́ tí wọ́n bá rán wa. Bẹ́ẹ̀ni. ta ni òjíṣẹ́ tí wọ́n rán bí ìtàndòwe yìí. Afọ́jú. ọ̀nà wo ni ó fi gbà jẹ́ iṣẹ́ tí wọ́n rán. Nítorí pé ó padà lọ gba àdìrẹ lọ́wọ́ bàbá mi. ta ló ránṣẹ́. Susan Sá ta ló ránṣẹ́. babaláwo. ẹ pàtẹ́wọ́ fún un. Orúkọ mi ni Adégòkè báyìí. Ó kọ́ wa pé kí a máa ṣe nǹkan tí wọ́n bá ní ká ṣe. ká máa ṣe nǹkan tí wọ́n bá ní ká ṣe ẹ pàtẹ́wọ́ fún un. Orúkọ mi ni Akẹ́látọ̀. Ó kọ́ wa pé nǹkan tó bá jẹ́ wa ni ká máa ṣe. nǹkan tí wọ́n bá Nǹkan tó bá rán wa ni ká máa ṣe. nǹkan tí wọ́n bá rán wa ni ká máa ṣe nǹkan tí wọ́n bá rán wa ni ká máa ṣe. ta ni ó ṣe nǹkan tí wọ́n rán níbi ìtàndòwe yìí. Afọ́jú. afọ́jú ọmọdékùnrin afọ́jú yẹn àbí ẹ pàtẹ́wọ́ fún un. Orúkọ tèmi ni Bẹ́lí Yẹ̀sùmọ̀. Eré àgbà o, eré àgbà, olóyin ijó, 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 ijó yá o, ijó, ijó àgbà o, ijó àgbà o, olóyin mọ́mọ́, àwọn dàgbà o, àwọn dàgbà, wà láwọn dàgbà o, àwọn dàgbà, wà láwọn dàgbà o, àwọn dàgbà o. tún orúkọ rẹ bẹ̀rẹ̀. Orúkọ tèmi ni Bẹ́lí Yẹ̀sùmọ̀ fúnṣọ. Ó kọ́ wa pé nǹkan tí wọ́n bá sọ fún wa ni kí a máa ṣe ká máa ṣe tí inú mi ní í ṣe. nǹkan tí wọ́n bá sọ fún wa ni ká máa ṣe ká máa ṣe tinú mi ni wọ́n ṣe. ta ló ṣe tinú rẹ̀ níbi ìtàndòwe yìí. Afọ́jú. afọ́jú yẹn ẹ pàtẹ́wọ́ fún un. Orúkọ mi ni Akẹ́lá Ayọ̀mídé. Ó kọ́ wa pé ká máa kí olóore wa. ká kí olóore wa. ta ni ò kí olóore rẹ̀ níbi ìtàndòwe yìí. Afọ́jú. ta ló lóore rẹ̀. Bàbá yẹn. bàbá wo. Bàbá oníṣègùn. bàbá oníṣègùn ẹ pàtẹ́wọ́ fún un. Orúkọ mi ni Sàlàudeen Ilyas. Ó kọ́ wa pé olóore máa ń wá tolóore ni. oore máa ń wọ́ tolóore ni. ta ló sọ oore níbi ìtàndòwe yìí. Afọ́jú. àtẹ́wọ́ kan àtẹ́wọ́ kan àtẹ́wọ́ kan. Orúkọ mi ni Anífowóṣe Sáríà. Ó kọ́ wa pé iṣẹ́ tí wọ́n bá ti rán wa ni ká máa jẹ́. iṣẹ́ tí wọ́n bá rán wa ni ká jẹ́. ta ni ò jẹ́ iṣẹ́ tí wọ́n rán níbi ìtàndòwe yìí. Afọ́jú. ọ̀nà wo ni ò fi jẹ́ iṣẹ́ tí wọ́n rán. Nítorí pé ó gba adìẹ àkọ́kọ́ lọ́wọ́ bàbá tó pàdé. ó gba àkókò adìẹ lọ́wọ́ bàbá tó pàdé. ṣé náà ni ò fi jẹ́ iṣẹ́ tí wọ́n rán àbí. Sáríà àtẹ́wọ́ kan. Orúkọ mi ni Ajíbádé Débora. Ó kọ́ wa pé ìgbọràn sàn ju ẹbọ rúrú lọ. ta ni ò gbọ́ràn bí ìtàndòwe yìí. Afọ́jú. kò gbọ́ràn àbí. ẹ pàtẹ́wọ́ fún un. Orúkọ mi ni Olúwadámiláre Mercy. Ó kọ́ wa pé ká má máa ṣe àìgbọràn. Olúwadámiláre kí ni. Mercy. Ó kọ́ wa pé ká má máa ṣe àìgbọràn. ká má máa ṣe àìgbọràn ẹ pàtẹ́wọ́ fún un. Orúkọ mi ni Àjàgbé Maneli. Ó kọ́ wa pé ká má máa fi ibi ṣe olóore wa mọ́. ká má máa fi ibi sú olóore wa mọ́. ta ló fi ibi sú olóore. Afọ́jú.
ọ̀nà wo ló fi gbà fi bí sú olóore. ìwà tó rí bàbá tó láà lójú kò wá padà sọ́dọ̀ bàbá oníṣègùn mọ́. bàbá tó láà lójú àbí bàbá tó sọ fún pé kó lọ fi àkókò adé sí digi ìrókò. bàbá tí ó fi dúdú kó lọ bàjẹ́ sí ìdìbò ìrókò. ẹ pàtẹ́wọ́ fún un. orúkọ mi ni Awon Lálìdí àwòkọ àgbẹ̀ ká má má ṣe tinú mi ní í ṣe. ẹ pàtẹ́wọ́ fún un. orúkọ mi ni Ọ̀jẹ̀lábí Gladys ó kọ́ wa pé nǹkan tí wọ́n bá sọ fún mi. ṣé o fẹ́ sọ̀rọ̀ ni àbò fẹ́ fọwọ́ bu ẹnu. ó kọ́ wa pé ká má má fibi san olóore wa. ta ló fi bí sú olóore. àtẹ́wọ́ kan nǹkan tá a fi pàtẹ́wọ́ kan fún ọ ni pé nǹkan tẹ́nìkan ti sọ ló tún sọ àtẹ́wọ́ kan ká sí ojú òpó kalẹ̀ báyìí fún àwọn ẹlẹgbẹ́ wa nílé. ọmọdé là pè a ò pàgbà lágbà 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 ọmọdé là pè a ò pàgbà lágbà. Gbogbo wa la ó dàgbà o. 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 Ẹ jẹ́ ká gbàdúrà káwa náà dàgbà o. Ká tó ròwe lọ ká tó yí èrè pọn. Ká dàgbà àdàkà má dàgbà ìyá o. Àgbà ló mọ̀ gbà àwọn náà máa wo wọ́n sì mọ kòkò bàbá ìṣàsùn bàbá wà lókè lálàáfíà o pẹ̀lú inú dídùn ká wà lómìnira ká má fojú sunkún àwọn ọmọ wa o. How good and how blessed it would be for you and I to see our state of unity. Oh Jah, grant us the grace. Oh Dara, for you and I to see that age. Oya o, gbogbo wa la ó dàgbà o. 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 Ẹ jẹ́ ká kọ́ńtìdà ipò àwọn àgbà o. Àmọ̀fẹ́yìn ló ń dà púpọ̀ ṣùgbọ́n ká máa rántí ká lè lẹ́nu kíkún fẹ́ fìyẹ́ ló yẹ́yìn. Àgbà ló lọ́gbọ́n àwọn náà mòye wọ́n sì lọ́rọ̀ níkù nínú ẹbí gbogbo. Àwọn náà ń dìlé mu àwọn náà ń dìlú mu. Ilé ayé dùn Èdùmàrè fún wa ní mọ̀nì kárówó ló gbà kátàgbà wọn ṣe. How true and very untold. You and I walking on the streets of. tó a ti wà ní abala fa ọgbọ́n yọ báyìí fún àwọn ẹlẹgbẹ́ wa nínú ilé. A ti wà lábala fa ọgbọ́n yọ báyìí ká sí ojú òpó kalẹ̀ fún àwọn ẹlẹgbẹ́ wa 070 47 7000 64 070 47 7000 64 ọmọdé lólórin. Àwọn Agbalonitan. orúkọ rẹ ìlú wo ló ti ń pè wáyé o. Orúkọ mi ni Aisha láti ìlú Jẹ̀nẹ́. Ó kọ́ wa pé ká máa gbọ́ràn. ká máa gbọ́ràn ta ni ò gbọ́ràn bí ìtàndòwe yìí. Afọ́jú. ọkùnrin afọ́jú yẹn ò gbọ́ràn ẹ pàtẹ́wọ́ fún un. 070 47 7000 64 ọmọdé lólórin. Hello. Hello ọmọdé lólórin.
Agbalonitan. àgbàlagbà ló ń sọ̀rọ̀ yìí àbọ̀mọ kékeré. 070 47 7000 64 ọmọdé la pè a ò pàgbàlagbà ọmọdé la pè a ò pàgbàlagbà ọmọdé la pè a ò pàgbàlagbà. Hello ọmọdé lólórin. láti ìlú Gìyán à ń gbọ́ o ọgbọ́n kí ló kọ o Julius. ọkọ ayé pé ká máa gbọ́ràn. ká máa gbọ́ràn ta ni ò gbọ́ràn ń bè tán dòwe yìí o. ọkọ afọ́jú. ọkùnrin afọ́jú yẹn ò gbọ́ràn. ẹ pàtẹ́wọ́ fún Julius o. ẹ pàtẹ́wọ́ fún Julius o. Bọ̀dá Túndé Rìwáyà ní ìlú òkè o àsìkò ti tó báyìí Uthman òun náà ti sọ fún mi pé òun fẹ́ pè wọlé sórí ètò yìí ṣùgbọ́n fóun fóònù ó ti fẹ̀sùn kàn yín o ó rí mi ó sì fẹ̀sùn kàn yín pé òun fẹ́ pè wọlé fóun fóònù Bọ̀dá Túndé fún Uthman fún ní fóònù wáyé o àwọn ọmọ yìí àwọn náà ní ọjọ́ ọ̀la wa àwọn ni wọ́n sì ní ètò kan tó ń sọ nípa àwọn ògo wẹrẹ òun ní ká sì jẹ́ kí àwọn náà kí wọ́n fa ọgbọ́n yọ gbogbo ọgbọ́n tí wọ́n ń fàyọ yìí àwọn ọmọ tó wà nínú yàrá agbára àwọn náà ni wọ́n ronú sí i àwọn àgbà sọ wípé ọbọ̀mọ kékeré lọ́nà ò fọ̀rọ̀ lọ bírú wọn ò bá gbọ́n ní èwe kò ní gbọ́n lágbà àti wípé ọmọ tí ó bá jẹ́ àṣàmú àti kékeré ni ó sì ti sẹnu sámúsámú dánidáni kì í sì báni lágbàlagbà àti kékeré ní tí mo ń bá wọn lọ ìyẹn ni wípé ẹ jẹ́ ká gba àwọn ọmọ wa láàyè káwọn náà kí wọ́n máa ro àròjinlẹ̀. Hello ọmọdé lólórin. àwọn Agbalonitan. àgbàlagbà ló ń sọ̀rọ̀ yá àbọ̀mọ kékeré. orí ọ̀fẹ́ láti ìlú Ṣakí. kí ló pé o. orí ọ̀fẹ́ láti ìlú Ṣakí. orí ọ̀fẹ́ láti ìlú Ṣakí tó à ń gbọ́ báyìí. bẹ́ẹ̀ni. ọgbọ́n kí ló kọ ìtàndòwe wa yìí. ó kọ́ mi pé ohun tí wọ́n bá ní ká ṣe ká máa ṣe. ohun tí wọ́n bá ní ká ṣe ká máa ṣe ta ni ò ṣe nǹkan tí wọ́n ní kó ṣe níbi ìtàndòwe yìí. afọ́jú. lọ́nà wo ni o fi gbà ṣe nǹkan tí wọ́n ní kó ṣe. nígbà tí wọ́n ti sọ pé kó lọ gbé adìẹ mi sí ìdí igi ìrókò tí bàbá ní ti pàdé rẹ̀ tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ tí ó tún padà sí ibi ilé tí ń lọlé tí ọmọ kékeré pàdé rẹ̀ tó gbà lọ́wọ́ rẹ̀. ọmọ kékeré ni wà ní ẹ pàtẹ́wọ́ fún ẹ pàtẹ́wọ́ fún lẹ́ẹ̀kan sí i. èyàn ni pé ó fi ọkàn ó fi bá wa lọ ó fi ọkàn ó fi bá wa lọ ẹ pàtẹ́wọ́ fún lẹ́ẹ̀kan sí i o. láti ìlú Ṣakí 070 47 7000 64 ọmọdé lólórin. ọmọdé lólórin. ọmọdé lólórin. à ń gbọ́ ọ yá mọ sọ̀rọ̀ lọ kí lorúkọ rẹ o ìlú wo ló ti ń pè wá yìí. olómi tútù báyà. olómi tútù kí ló pé. olómi tútù báyà. tó à ń gbọ́ olómi tútù ọgbọ́n kí ló kọ o. ọkọ àkọ́kọ́ máa ṣe tí mọ́mi ní í ṣe. ta ló ṣe ti inú rẹ̀ níbi ìtàndòwe yìí. afọ́jú. àfọ́jú ìlú wo ló ti ń pè wá olómi tútù. láti gẹ̀gẹ̀. láti ìlú Ìgàngàn ẹ pàtẹ́wọ́ fún o. 070 47 7000 64 tá a bá ti láǹfààní láti wọlé ṣe ojú òpó tí a pè ń ẹ jẹ́ ká máa yọ̀ǹda fóònù fún àwọn ọmọ wa ohùn wọn gangan la fẹ́ gbọ́. Hello ọmọdé lólórin. àwọn Agbalonitan. àgbàlagbà ló ń sọ̀rọ̀ yá àbọ̀mọ kékeré. ọmọ kékeré. àgbàlagbà ló ń sọ̀rọ̀ yá àbọ̀mọ kékeré. Abíọ́dún Ṣúkúrà. tó láti ìlú wo ló ti ń pè wáyé o. láti ìlú òkè. láti ìlú òkè ọ̀yá ọgbọ́n kí ló kọ́.
ẹni tó bá rán yẹn iṣẹ́ lè máa ń jábọ̀ fún. ẹni tó bá bẹ níṣẹ́ là á jábọ̀ fún. Ta ló bẹ èèyàn ńṣẹ́ níbi ìtàndòwe yìí? Babaláwo. Babaláwo. Ta ló bẹ níṣẹ́? Afọ́jú. Ẹ pàtẹ́wọ́ fún un. 070 47 7000 64. Àwọn ènìyàn ti pọ̀ lójú òpó ayélujára tí wọ́n ń wò wá káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ìgbà tí ètò yìí tó bá ń lọ síbi kùnkùndùn, a ó lu gbogbo yín lọ́gọ̀ ẹnu. Ẹ bá wa share, ẹ bá wa like ẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ sì lè fẹ̀bùn sọwọ́ sí wa o káàkiri ibikíbi tí ẹ ti láǹfààní láti máa wò wá. Àbí kò sí nǹkan tó burú torí pé ẹni ó fi àgbàdà kó ṣe arúgbó kó ṣe lóore. Ìyẹn ni wípé ẹni tó fẹ́ ọmọ kí ọmọ òun kó sì ní àlùbáríkà kó sọ ọmọ ọlọ́mọ lóore. Kò sí nǹkan tó burú nínú káríra wa káṣíra wa lóore torí wípé oore ni oore máa ń wọ́tọ̀. Ìgbà tí ètò yìí bá ń lọ síbi kùnkùndùn, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti wò wá lójú òpó ayélujára, a ó lù yín lọ́gọ̀ ẹnu. Ẹ káre, àmọ̀rírì yín bí ẹ ṣe ń gbọ́ wa bí ẹ ṣe ń wò wá. 070 47 7000 64. Hello, Omode Lolorin. Omode Lolorin. Àwọn Agbalonitan. Àgbàlagbà ló ń sọ̀rọ̀ yá àbọ̀mọ kékeré. Àgbàlagbà. Ọmọdé la pè a ò pàgbàlagbà. 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 Omode Lolorin. Hello, àwọn Agbalonitan. Orúkọ rẹ ìlú ló ti ń pè wáyé o. Orúkọ mi ni Amidat láti ìlú Òkè. Tó à ń gbọ́ báyìí ọgbọ́n kí ló kọ Amidat. Ó kọ́ wa. Ẹ mọ́ jágbe mọ́ ojú òkan wa ẹ rọra farabalẹ̀ ẹ farabalẹ̀ ẹ mọ́ kó láyà jẹ àbẹ́ ń bẹ̀rù kówó má tán lórí fóònù yín ni ọ̀ya kí ló kọ ọ. Ó kọ́ wa pé ká máa ṣe ohun tó bá ṣe kí ni. Ó kọ́ wa pé ká máa ṣe ohun tó bá ní ká máa ṣe. Ó kọ́ wa pé ká ṣe ohun tí wọ́n bá ní ká ṣe. Ta ni ò ṣe nǹkan tí wọ́n ní kó ṣe ń bè tán dòwe yìí. Afọ́jú. Ọkùnrin afọ́jú yẹn ò ṣe ẹ pàtẹ́wọ́ fún un. Ẹ̀yin ará ilé tí a bá láǹfààní láti wọlé ẹ má jẹ́ ajágbe mọ́ àwọn ọmọ wa torí pé àgbàlagbà míì gan tẹ bá ní kó dá sí ọ̀rọ̀ lórí rédíò ohùn rẹ̀ ó máa gbọ̀n bẹ́ẹ̀ ni ọwọ́ rẹ̀ ó máa gbọ̀n ká tó wá sọ pé ọmọ kékeré ẹ mọ́ jágbe mọ́ wọn. Ètò yìí ètò àwọn ọmọ kékèké ni ó sì ní í ṣe pẹ̀lú ká farabalẹ̀ pẹ̀lú wọn tí wọn bá ti wọlé tètè sọ̀rọ̀ tètè ṣe kínní ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe ti gbọ́ 070. Hello, Omode Lolorin. Hello. Omode Lolorin. Àwọn Agbalonitan. Àwọn Agbalonitan orúkọ rẹ̀ ìlú ló ti ń pè wá yìí. Kórèdé láti àgọ́ rẹ̀. Kórèdé láti ìlú àgọ́ rẹ̀ ọgbọ́n kí ló kọ ò Kórèdé. Ìmọ̀ ni àwọn abọ́rẹ̀. Ó kọ́ wa pé ká máa gbọ́ràn àbí. Bẹ́ẹ̀ni. Ta ni ò gbọ́ràn níbi ìtàndòwe yìí. Bàbá afọ́jú. Ọkùnrin afọ́jú yẹn ò gbọ́ràn ẹ pàtẹ́wọ́ fún un. 070 47 7000 64. Hello, Omode Lolorin. Àwọn Agbalonitan. Orúkọ rẹ̀ ìlú ló ti ń pè wáyé o. Ọ̀jọ́ládé mú mi náà látòkè o. Láti lókè o. Ó yá o, ọgbọ́n kí ló kọ o. Ká máa ní tẹ́lọ́rùn. Ká ní ìtẹ́lọ́rùn. Ta ni ò ní tẹ́lọ́rùn bíi ìtàndòwe yìí? Afọ́jú. Lọ́nà wo ni òfin ní tẹ́lọ́rùn jẹ́ àgbọ̀? Nígbà tó gbé adìẹ fún bàbá tó tún lọ bá. Ó tún lọ bá. Ipò kó gbádìẹ wá padà.
ó tún ní kó tún mú adìẹ wá padà. Ẹ pàtẹ́wọ́ fún. 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 Ọmọdé Lolorin. Ọmọ Agbalonitan. Orúkọ rẹ̀ ìlú wo ló ti ń pè wá yìí? Orúkọ mi Nurudeen Sekina àbí Aisha. Nurudeen Sekina àbí Aisha, èwo ni ká mú? Aisha. Nurudeen Aisha tó à ń gbọ́ ọ àti ìlú wo ló ti ń pè wá yìí? Látòkè o. Láti lókè o. Ọya ọgbọ́n kí ló kọ́ ọ? Kọ́kọ́ wa pé ká máa gbọ́ràn. Ó kọ́ wa pé ká máa gbọ́ràn. Ta ni ò gbọ́ràn ń bè tán dòwe yìí? Afọ́jú. Ọkùnrin afọ́jú yẹn ò gbọ́ràn. Ẹ pàtẹ́wọ́ fún un. Ijó 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 yá o ijó ijó àgbà o ijó àgbà o olóyin mọ́mọ́ àwọn dàgbà o àwọn dàgbà o wà láwọn dàgbà o àwọn dàgbà o wà láwọn dàgbà o àwọn dàgbà o wà láwọn dàgbà o wà láwọn dàgbà o. Ọmọdé Lolorin. Hello. Hello ọmọdé Lolorin. Orúkọ rẹ̀ ìlú wo ló ti ń pè wá yìí? Àwọn Agbalonitan. Orúkọ rẹ̀ ìlú wo ló ti ń pè wá yìí o? Láti Ọ̀kákà. Láti ìlú Ọ̀kákà Ògèléndé. Ọ̀ya yí rédíò yẹn lọlẹ̀ dáadáa. Torí epo ọjọ́mọ kékeré ni o, àbá ti já dànù. Só ti yí lọlẹ̀ dáadáa? Bẹ́ẹ̀ni. Ọ̀ya ọgbọ́n kí ló kọ́ ọ báyìí? Mo kọ́ wa pé ká máa gbọ́ràn. Ó kọ́ wa pé ká máa gbọ́ràn. Ta ni ò gbọ́ràn ń bè tán dòwe yìí? Afọ́jú. Afọ́jú yẹn ò gbọ́ràn. Ẹ pàtẹ́wọ́ fún un. 070 47 7000 64. Ọmọdé Lolorin. Àwọn Agbalonitan. Orúkọ rẹ̀ ìlú wo ló ti ń pè wáyé o? Àyìndé láti MTD. MTD ní ìlú wo yìí? Òkè o. Ọ̀ya o ọgbọ́n kí ló kọ́ o? Ó kọ́ wa pé ká máa gbọ́ràn. Ká máa gbọ́ràn ni. Ta ni ò gbọ́ràn níbi ìtàndòwe yìí? Afọ́jú. Afọ́jú yẹn ò gbọ́ràn. Ọ̀nà wo ni yí rédíò yìí rìn lọlẹ̀ dáadáa? Yí rédíò yẹn lọlẹ̀ dáadáa o torí pé Àti. ó yí mo sì tún gbóhùn ara mi padà. So ti yí dáadáa báyìí? Bẹ́ẹ̀ni. Ó yá ọ̀nà wo ni oyin afọ́jú yẹn ò fi gbọ́ràn? Ó gba adìrẹ lọ́wọ́ bàbá aládìrẹ padà. Ọ̀nà tí ò fi gbà gbọ́ràn nìyẹn àbí? Bẹ́ẹ̀ni. Àtẹ́wọ́ kan àtẹ́wọ́ kan àtẹ́wọ́ kan àtẹ́wọ́ kan 070 47 7000 64. Ọmọdé Lolorin. Àwọn Agbalonitan. Orúkọ rẹ̀ ìlú wo ló ti ń pè wá yìí? Búzà. Kí ló pé? Búzà ìwé sọ̀rọ̀ láti òkè o. Láti ilé òkè o. Ó yá o ọgbọ́n kí ló kọ́ ọ? Ronú jinlẹ̀ ká tó ṣe nǹkan. Ká ronú jinlẹ̀ ká tó ṣe nǹkan. Ta ni ò ronú jinlẹ̀ níbi tán? Àtọ̀dọ̀ rẹ ló ti já o. Ó yá ẹ fún látẹ́wọ́ kan. Àtẹ́wọ́ kan àtẹ́wọ́ kan àtẹ́wọ́ kan
ọmọdé lólórin. àmì àṣẹ. a ó dàgbà. àgbà o. gbogbo wa la ó dàgbà. àgbà o. a ó dàgbà o. àmì. gbogbo wa la ó dàgbà o. ọmọdé lólórin. àgbà o. àmì. wọ́n sì ti máa bọ̀. ọmọdé lólórin. àwọn Agbalonitan orúkọ rẹ ìlú wo ló ti ń pè wáyé o. láti ìlú ìdìyẹn. láti ìlú ìgìyàn à ń gbọ́ báyìí ọgbọ́n kí lorúkọ rẹ. Adépọ̀jù Moses. adépọ̀jù tó ọ̀ya adépọ̀jù moses ọ̀ya bá wa ọgbọ́n kí ló kọ ọ. ká máa gbọ́rẹ̀. ká máa gbọ́ràn kí ni tún ni ọgbọ́n míì tó kọ́ wa yàtọ̀ sí pé ká gbọ́ràn. ọkọ̀ ẹgbẹ́ ká máa jẹun ká ṣe. kí ló pè é. ọkọ̀ ẹgbẹ́ ká máa jẹun tó ń bá ní ká ṣe. ó kọ́ wa pé ká máa ṣe nǹkan tí wọ́n bá ní ká ṣe ta ni ò ṣe nǹkan tí wọ́n ní kó ṣe ń bè tán dòwe yìí. afọ́jú. afọ́jú yẹn ò ṣe nǹkan tí wọ́n ní kó ṣe ẹ pàtẹ́wọ́ fún un. gbogbo wa la ó dàgbà o. gbogbo wa la ó dàgbà láṣẹ Ìdùmarè bóyá a lè rí bí ìpè ẹyọ kan tàbí méjì ṣe torí pé àwọn ọmọ kéékèèké tí wọ́n bá rí mi hello ọmọdé lólórin. àwọn Agbalonitan. orúkọ rẹ ìlú wo ló ti ń pè yé o. Anna ló ń sọ̀rọ̀ láti ìlú à. láti ìlú Ìlúà tó bóyá ọgbọ́n kí ni ìtàndòwe yìí kọ́. ọkọ̀ wa rí pé ká máa níta lọ́rùn. ta ni ò ní tán lọ́rùn bí ìtàndòwe yìí. afọ́jú. ọ̀nà wo ni ò fi gbà nítẹ́ lọ́rùn. Anna o Anna láti Ìlúà ọ̀nà wo ni ò fi gbà ní ìtẹ́lọ́rùn. Anna ti sá lọ o hello ẹ pàtẹ́wọ́ fún Anna o ẹ pàtẹ́wọ́ fún un. tí àwọn ọmọ kéékèèké tí wọ́n bá rí mi èmi lẹ jẹ́ kí n pè wọlé kó dá o mo ní kì í ṣe mí àwọn èèyàn ń pọ̀ lójú òpó òun àwa tá a bá ní àǹfààní láti wọlé nǹkan àkọ́kọ́ tá a ṣe ni pé a yí rédíò wa sílẹ̀ dáradára torí pé ó jẹ́ ètò ọmọ kéékèèké a ò gbọ́dọ̀ kánjú lórí ètò ọmọ kékeré òun rèé tó fi jẹ́ pé tí ẹnìkan bá pè wọlé tí ò yí rédíò rẹ̀ lọlẹ̀ tí n fi já ìpè òun ṣùgbọ́n tó bá yẹ pé ètò àwọn àgbàlagbà ni òfin àti ìlànà a gbọ́dọ̀ tẹ̀lé ṣùgbọ́n àwa ọmọ kéékèèké káwa náà kọ́ láti máa tẹ̀lé òfin àti ìlànà àwa òbí ká yí rédíò wa sílẹ̀ tá a bá ti wọlé hello. ọmọdé lólórin. àwọn Agbalonitan orúkọ rẹ ìlú wo ló ti ń pè wá yìí. ọmọdé lólórin. àwọn Agbalonitan orúkọ rẹ ìlú wo ló ti ń pè wá yìí. gẹ́gẹ́ bí fẹ́ẹ́ ní ìwọ̀n láti ìlú Ayétòròkè. ìlú Ayétòròkè ọgbọ́n kí ló kọ ò fífọ́ o. ó kọ́ wa pé ká máa gbọ́ràn. lẹ́yìn ká máa gbọ́ràn kí ni ọgbọ́n tó tún kọ ọ. ó kọ́ wa pé ká máa nítẹ́ lọ́rùn. ìtẹ́lọ́rùn lọ́nà wo ni ọkùnrin afọ́jú yìí ni ò fi gbà ní ìtẹ́lọ́rùn. ó dá adìẹ padà. ẹ fi kalẹ̀ ẹ jẹ́ ó sọ̀rọ̀ fúnra rẹ̀ ó dá adìrẹ padà àbí. bẹ́ẹ̀ni. ẹ pàtẹ́wọ́ fún fífọ́ o. n ò ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí àkèyìn ẹ̀ kú kalẹ̀. àmì àṣẹ. a ó dàgbà. àgbà o. gbogbo wa la ó dàgbà. àgbà o. lójú òpó ayélujára mo rí alákàṣàyèd wọn ní ẹ kú ètò abẹ́rẹ́kẹ́rẹ́ adégbètẹ́ bàbá ìwé ọlọ́run yóò máa fún yín ṣe wàmí o. gbadegẹ̀sìn john wọn ní ẹ kú ètò rájí nasrulai wọn kí wa o bẹ́ẹ̀ ni ìtìṣó lóore ọlọ́jọ́ ìbí olúwa ṣeun wọn ní ẹ kú ètò gbogbo yín ni ẹ ó dàgbà láṣẹ ìdùmarè ọlákójọ ìdòwú àwọn náà wọn kí wa lójú òpó ayélujára. ọ̀bákan janet wọn kí wa wọn ní ẹ kú ètò ọpọlọ yín kò ní dàrú azeez soliu olúgbélé wọn ní ẹ kú ètò azeez raji sodiq àríyá àwọn náà wọn kí wa. tó lórí ètò ọmọdé lólórin àwọn Agbalonitan ìgbọ́ràn ó ṣe pàtàkì ṣáá bí olóògùn ṣe ní o ṣáá kó bàa lè jẹ́ ẹni tó lọ sí ọ̀dọ̀
oníṣègùn ó lè jẹ́ oníṣègùn ìbílẹ̀ o ó sì lè jẹ́ oníṣègùn òyìnbó tí wọ́n bá sọ pé báyìí ni ó ṣe lo oògùn yìí yóò wá wò pé ṣe bí ebi ìyá kínní tí ń ta oògùn lẹ́gbẹ̀ẹ́ ilé wa ó ti sọ pé báyìí ni kí n ti máa lò ó o lè dára rẹ tọ́jú lo mọ oògùn tó lò fúnra rẹ ìgbọ́ràn ó ṣe pàtàkì àìgbọ́ràn ó kó ẹlòmíì sínú ìṣòro ayérayé ẹni tí ò bá gbọ́ràn ó ń ṣẹ́wọ́ sí oríṣiríṣi àwọn nǹkan aburú tó ṣeé ṣe kó ṣẹlẹ̀ sí onítọ̀hún gbọ́ràn bí ọmọ kékeré bó ṣe yẹ ká gbọ́ràn bẹ́ẹ̀ náà ni ó yẹ kí àgbàlagbà náà kó gbọ́ràn bàbá oníṣègùn ó sọ pé ìdí igi ìrókò ni kó o gbé adìrẹ yìí lọ o ẹnìkan ó ṣe pàdé rẹ lójú ọ̀nà tí ó ní o mú adìrẹ wá ó ṣeé ṣe kó jẹ́ pé tó bá gbé adìrẹ yìí dé ìdí igi ìrókò kí ojú rẹ̀ kó rìnà kí àìrìnà kó sì má padà sí ọ̀dọ̀ rẹ̀ mọ́ ṣùgbọ́n ó kánjú oríṣiríṣi ọgbọ́n ló kọ́ wa tí ò bá kánjú ni kò ní gbé adìrẹ fún ẹlòmíì lójú ọ̀nà ṣùgbọ́n nǹkan tá a bá fi kánjú ṣe tó bá da láàárọ̀ ó lè bàjẹ́ tó bá dalẹ́ tó bá sì da ní ọ̀sán tó bá di bíi ọwọ́ ìyálẹ̀ta ó tún lè bàjẹ́ o ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká sì gbọ́ràn o torí pé ìgbọ́ràn ó sàn ju ẹbọ rírú lọ. ó tán lọ́nu lónìí ó kù ní ikùn àwọn àgbà ọmọdé ló lórin. àwọn àgbà ló ní tàn. ọmọdé ló lórin. àwọn àgbà ló ní tàn. ọ̀yá orúkọ yín ẹ̀ mọ́ dágbére ká mọ̀ rèlé. orúkọ mi ni Yọlá Emmanuel ó dàbọ̀. orúkọ mi ni Ismail Mustapha ó dàbọ̀. orúkọ mi ni Ọláyẹ Precious ó dìgbà. orúkọ tèmi ni Adémọ́lá Susan ó dìgbà. orúkọ tèmi ni Adégòkè báyìí tó dàbọ̀. orúkọ mi ni Akọ́látọ̀ yóò dìgbà. orúkọ tèmi ni bẹ́rígẹ́sì máa fún sọ́wọ́ dàbọ̀. orúkọ mi ni Akẹ́lá Ìrúndé ó dìgbà. orúkọ mi ni Sàlàdín Ilyas ó dìgbà. orúkọ mi ni Anífowóṣe Sàríyàt ó dàbọ̀. orúkọ mi ni Ajíbádé Débórà ó dàbọ̀. orúkọ mi ni Olúwadámiláre Ìrẹsì ó dàbọ̀. lẹ́ẹ̀kẹsì orúkọ mi ni Àjàgbé Emmanuel ó dìgbà. orúkọ mi ni Awolọlá Lydia ó dàbọ̀. orúkọ mi ni Ọ̀jẹ̀lábí Gladys ó dìgbà. fún ìkéde àti ìpolówó ọjà tàbí ẹ fẹ́ bá mi sọ ohunkóhun lórí ètò ọmọdé ló lórin àwọn Àgbàlónìtàn tàbí ẹ̀yin fẹ́ gbé ẹ̀bùn kalẹ̀ fún wa lórí ètò yìí ohunkóhun tẹ́ ẹ bá fẹ́ bá mi sọ ẹ máa pè mí sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ 080 37 48 89 05 080 37 48 89 05 tàbí 081 20 77 79 56 081 20 77 79 56. lórúkọ gbogbo ikọ̀ àwọn ọmọ ètò mẹ̀tọ́ tá a jọ mú ètò tòní wá sétí ìgbọ́ yín ni mò ń kí yín bẹ́ẹ̀ ni mò ń ṣe yín pẹ̀lẹ́. tó lórúkọ gbogbo wọn ní èmi abẹ́rẹ́kẹ́rẹ́ adégbìtẹ́ ń dágbére lórí ètò ọmọdé ló lórin àwọn Àgbàlónìtàn fún títí alẹ́ òní wípé níbi orí mi ò ti là máa ṣáì gbé mi débẹ̀ dandan ìpàdé wa yóò tún di ọjọ́ mẹ́jọ o ẹ kú kalẹ̀. gbé mi débẹ̀ ibi rẹ̀. má ṣáì gbé mi débẹ̀. ẹsẹ̀ mi má ṣáì gbé mi débẹ̀ ibi rẹ̀. ibo lórí tó sì mí